Ẹ̀yin èèyàn lé ìwọ lè ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà gbogbo lé ń kọ́? Gist tẹ̀ní òní lórí wọ́n ní èyí tí kábíyèsí ní kí kábíyèsí Queen Naomi ní kí kábíyèsí bá wọn fún àwọn olórí wọn, gbogbo àwọn ìyàwó tí wọ́n fẹ́, wípé kí kábíyèsí sọ fún wọn pé kán fi àwọn sílẹ̀ pẹ̀lú ọmọ àwọn o, kí wọ́n stay lórí ààyè wọn o, wípé torí àwọn ti dákẹ́ tó, àwọn ò dẹ̀ fẹ́ wàhálà, ìtorí ẹ̀ ni àwọn fara jókòó síbi tí ọkọ àwọn fi àwọn sí. Wípé kí kábíyèsí sọ fún àwọn olórí wọn yìí kí wọ́n dúró sáàyè wọn, wípé nítorí pé wàhálà wọn ti pọ̀ jù, wípé gbogbo bí wọ́n ṣe ń ṣe kiri, tí wọ́n sáré kiri, wọ́n ní gbogbo ẹ̀ ni Ọlọ́run fi hàn àwọn o, wípé àwọn dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tí wọ́n lè ṣe fún àwọn àti ọmọ àwọn, nítorí pé ọmọ àwọn Ọlọ́run ò fi sílẹ̀ ní ìgbà kankan, wípé ọwọ́ tó bá dẹ̀ gbé orí ara wọn náà máa gbélé, torí àwọn ò róbi sí kankan nínú wọn, wípé torí táwọn bá bẹ̀rẹ̀ sí gba àwẹ̀ lé wọn lórí, wípé nǹkan tí Ọlọ́run máa fi ojú wọn rí kò ní dá o, wípé so kí kábíyèsí kan wọ̀nù wọn dáadáa, kan stay away látọ̀dọ̀ àwọn, kan dẹ̀ stay away látọ̀dọ̀ ọmọ àwọn, wípé àwọn ò fẹ́ rí wọn ní agbègbè àwọn mọ́ rárá, wípé tán máa wá sí Royal Mansion all the time, tán máa wá bá wọn, wípé kán jẹ́ kí èní jẹ́ the last time tó tún máa ṣe. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ wọnú gist yìí. Mashola Gist TV, àtúndé. Mashola Gist TV, àtúndé. Àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé. Àgbẹ̀ tuntun dé, àgbẹ̀ tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola Túndé o, àtúndé. Mashola Gist TV, àtúndé. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyẹn. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV lẹ́ẹ̀kan sí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ kò subscribe sí channel yìí kẹ́ máa gbádùn gbogbo àwọn gist lóríṣiríṣi. Ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ti subscribe, a dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run Elédùmarè á bá wa gbé ọwọ́ yín sókè. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Bí a ṣe ń sọ lọ o, Queen Naomi warn àwọn olórí yìí wípé kí kábíyèsí kí wọ́n sọ fún wọn kán stay away lọ́dọ̀ àwọn, lọ́dọ̀ ọmọ àwọn, wípé enough is enough, wípé torí pé àwọn ti warn wọn several times wípé kí wọ́n má wá sí agbègbè àwọn mọ́. Recently la gbọ́ wípé olórí Tóbi àti ọ̀nkú ẹ̀ lọ sí ọ̀dọ̀ Queen Naomi ní Royal Mansion nítorí pé kábíyèsí fi ọ̀rẹ́ ẹ̀ ṣe personal assistant wọn, wọ́n dẹ̀ tún gba business proposal ìwọlé. Bẹ́ẹ̀ náà ni a gbọ́ wípé Mariam àti yẹ́ wọ́n ń wá wọn kiri. Gbogbo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí ó tójú sú Queen Naomi. Ìtorí ẹ̀ ni Queen Naomi fi ń rọ kábíyèsí kí kábíyèsí bẹ̀ wọ́n kí wọ́n stay away lọ́dọ̀ ọmọ àwọn àti Tádéníkáwò. Ẹ̀yin náà mọ̀ pé recently la gbọ́ pé wọ́n fi oyin, wọ́n fi rán èèyàn kan sí Àkúrẹ́ wípé kí wọ́n gbé lọ sí ilé kábíyèsí. Ìgbà tí kábíyèsí dẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí, wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n ṣépè fún arákùnrin tó gbé oyin yìí lọ, nítorí pé ọmọ wọn ó wà around ní ibi tí wọ́n gbé oyin yìí lọ. Wọ́n ní ìgbà yẹn báyìí, wọ́n ní ojú arákùnrin yìí fọ́ ni. Wọ́n ní wọ́n ń bẹ̀bẹ̀. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré rárá. Ìtorí ẹ̀ ni Queen Naomi fi ń sọ fún kábíyèsí pé kí kábíyèsí bá wọn warn gbogbo àwọn olórí wọn kí wọ́n jókòó sí ibi tí ọkọ wọn bá fi wọ́n sí, wípé torí pé ọ̀rọ̀ yìí ó ti fẹ́ máa tojú sú àwọn, wípé àwọn ti dákẹ́ tó,
wípé àwọn ò dẹ̀ kí ń bá wọn fa wàhálà, jẹ́jẹ́ àwọn làwọn máa ń lọ. Wípé pẹ̀lú báwọn ṣe ń lọ jẹ́jẹ́ àwọn, pé àwọn olórí yìí wọn jókòó ara wọn o, wọn ò mọ̀ wọn ara wọn o. Nǹkan tí ò yẹ kó máa tojú bọ̀ ni wọ́n ń tojú bọ̀ o. Nǹkan tí ò yẹ kó máa wá kiri náà ń wá kiri o. Wọ́n ní torí ẹ̀, wọ́n ní kí kábíyèsí báwọn wọ̀nù wọn kàn stay away completely from her. Bí a ṣe gbọ́ nìyẹn yẹn ara ilé. Tí a bá tó gbọ́ ní update a máa mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Advertise to Collection Center Store. Ẹ bá wọn ra bàtà ọkùnrin láti size 8 títí dé 10, 14 ni wọ́n ń tà. Gbogbo bàtà wọ́n ń tà Italian shoe ni o. Kò sí bàtà rádaràda níbẹ̀. Àwọn bàtà tẹ́ máa wọ̀ tó máa pẹ́pẹ́pẹ́ òní wọ́n ń tà. Ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Wọ́n ń ta palm, wọ́n ń ta slippers, wọ́n ń ta shoe. Wọ́n ń ta oríṣiríṣi nǹkan lọ́lọ́kan òjọ̀kan. Wọ́n ń ta 18 karat gold, 14 karat gold. Ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ o. Bẹ́ẹ̀ náà ni advertise fún Royal Beauty Goods and Store. Fìlà ni wọ́n ń tà. Àwọn fìlà aláràǹbarà ni wọ́n ń tà. Àwọn fìlà tẹ́ lè dé sí kaftan, ìró àti bùbá native, English wear. Kò sí nǹkan tẹ́ lè dé fìlà yìí sí. Ẹ kàn sí wọn ní royalgoodsandstore@gmail.com. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.